Ẹ kú dédé àsìkò gbogbo bí tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, olùfẹ́ wa, àwọn olùpamọ́ wa, aláàánú wa, aláàbò wa, àgbéyìnga fún àánú àtòjú rere náà láti arí o láti tún rí ọjọ́rú mìíràn nínú oṣù ìkẹfà o. A gbàdúrà wípé ire, ayọ̀, ìbùkún, ìtẹ̀síwájú, ìgbéga yóò rú wá fún wa ní orúkọ Jésù, àti ọ̀rọ̀ tí a ó gbọ́ lónìí yóò ṣe ayé ọkàn àti ara wa ní ire. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà o, tí ó ti a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Ní ọjọ́rú ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kẹfà. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé bẹ̀rù Ọlọ́run nìkan apá kejì. Bẹ̀rù Ọlọ́run nìkan apá kejì. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé Àìsáyà orí ìkẹjọ ẹsẹ̀ ìkejìlá dé ìkẹtàlá. Ẹ má ṣe pè gbogbo èyí ní ìmùlẹ̀ tí àwọn ènìyàn yìí pè ní ìmùlẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ má ṣe bẹ̀rù ìbẹ̀rù wọn o. Ẹ má sì ṣe fòyà. Ìgbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé orin Dáfídì orí ìkejì lé ní àádọ́fà ẹsẹ̀ ìkíní dé ìkẹwàá. Ìwé orin Dáfídì orí ìkejì lé ní àádọ́fà ẹsẹ̀ ìkíní dé ìkẹwàá. Ẹ máa yin Olúwa. Ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù Olúwa, tí inú rẹ̀ dùn jọjọ sí òfin rẹ̀. Irú ọmọ rẹ̀ yóò lágbára ní ayé. Ìran ẹni ìdúróṣinṣin ni a ó bùkún fún. Ọlá àti ọrọ̀ yóò wà ní ilé rẹ̀. Òdodo rẹ̀ ó sì dúró láéláé. Fún ẹni dídúró ṣinṣin ni ìmọ́lẹ̀ mọ́ ní òkùnkùn. Olóore ọ̀fẹ́ ó sì kún fún àánú, ó sì ń ṣe òdodo. Ènìyàn rere fi ojú rere hàn, a sì wín ni. Ìmòye ni yóò fi la ọ̀nà iṣẹ́ rẹ̀, nítorí a kì yóò yí ní ipò padà láéláé. Olódodo yóò wà ní ìrántí títí ayé. Kì yóò bẹ̀rù ìyìn búburú o. Àyà rẹ̀ ti mú ọ̀nà kan. Ó gbẹ́kẹ̀lé Olúwa o. Àyà rẹ̀ ti múlẹ̀. Kì yóò bẹ̀rù títí yóò fi rí ìfẹ́ rẹ̀ lórí àwọn ọ̀tá rẹ̀. Ó ti fúnká, ó sì ti fún àwọn olùpọ́njú. Òdodo rẹ̀ dúró láéláé. Ọlá ni a ó fi gbé ìwo rẹ̀ ga. Àwọn ènìyàn búburú yóò rí, inú wọn yóò bàjẹ́. Wọn yóò pa eyín wọn kéké, yóò sì yọ́ dànù. Ìfẹ́ àwọn ènìyàn búburú yóò ṣègbé. Ọyẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kí ẹ gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní ẹ̀ní ọjọ́rú. Àwọn ènìyàn kan ń bẹ̀rù àwọn àjẹ́, oṣó àti àwọn agbára òkùnkùn mìíràn. Àwọn ènìyàn mìíràn ń bẹ̀rù ọ̀gá wọn. Àwọn kan ń bẹ̀rù ìjákulẹ̀. Àwọn kan ń bẹ̀rù àṣeyọrí. Àwọn ènìyàn kan tilẹ̀ máa ń bẹ̀rù òjìji ara wọn. Mo mọ̀ pé ọ̀pọ̀ ènìyàn àti àwọn ìṣẹ̀lẹ̀ kan tí ó jẹ́ ohun tí ó ní ẹ̀rù ẹ̀wẹ̀. O gbọ́dọ̀ gbọ́ ohun tí Tímótì orí ìkejì orí ìkíní ẹsẹ̀ ìkeje sọ. Nítorí Olúwa kò fún wa ní ẹ̀mí ìbẹ̀rù, bí kò ṣe ti agbára àti ti ìfẹ́ àti ti ọkàn tí ó yè kooro. Ọlọ́run nìkan ni ẹni tí ó tó bẹ̀rù ní gbogbo ayé. Jésù sọ nínú ìwé Mátíù orí ìkẹwàá ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Ẹ má fòyà àwọn ẹni tí pa ara, ṣùgbọ́n tí wọn kò lè pa ẹ̀mí. Ṣùgbọ́n ẹ kúkú fòyà ẹni tí ó lè pa ara àti ọkàn run ní ọ̀run àpáàdì. Nígbà tí o bá ń bẹ̀rù àwọn ènìyàn, ìṣẹ̀lẹ̀ tàbí ohunkóhun, o kò rìn nínú ẹ̀kúnrẹ́rẹ́ òmìnira nìyẹn o. Òmìnira tí Kristi sanwó fún. Tí o bá sì ń bẹ̀rù àwọn nǹkan, ó túmọ̀ sí pé o kò tíì ní òye pé Jésù ti sọ ọ́ di òmìnira ní tòótọ́. Ìwé Jòhánù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Kò ní ṣe bí o ṣe lọ́lá tó tàbí tí o gbọ́n tó. Tí o bá sì ń bẹ̀rù, ò ń gbé nínú ìdè àti ìfìyàjẹni síbẹ̀. Ìwé Jòhánù kìíní orí ìkẹjọ ẹsẹ̀ ìkejìdínlógún. Nígbà tí Jésù bá sọ ẹnìkan di òmìnira, ó fún ẹni náà ní ohun gbogbo tó ní í ṣe pẹ̀lú ayé àti ìwà bí Ọlọ́run. Ohun gbogbo tí ẹni náà nílò láti fi di òmìnira rẹ̀, ó ti fi ìdí rẹ̀ múlẹ̀. Ìwé Pétérù kejì orí ìkíní ẹsẹ̀ ìkẹta. Jésù ń wá láti gbà wá lọ́wọ́ ẹ̀rù ikú. Ìwé Hébérù orí ìkejì ẹsẹ̀ kẹrìnlá dé ìkàndógún. Ní kété tí ẹnikẹ́ni bá wá sọ́dọ̀ Jésù Kristi, kò ní láti bẹ̀rù ikú mọ́ o.
Bíbélì sọ nínú ìwé orin Dáfídì orí 152 ẹsẹ̀ 1. Ẹ máa yin Olúwa. Ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù Olúwa, tí inú rẹ̀ dùn jọjọ sí òfin rẹ̀. Ẹsẹ̀ Bíbélì yìí sọ gbangba pé àwọn tó bẹ̀rù Olúwa jẹ́ alábùkún fún gidigidi. Ẹni tó bá bẹ̀rù Ọlọ́run nítòótọ́ yóò ní inú dídùn nínú òfin rẹ̀. O kò lè sọ pé o bẹ̀rù Ọlọ́run kí o máa kẹ́gàn, kí o máa ṣe àfojúdi, tàbí kí o ṣe àìgbọ́ràn sí ìtọ́ni rẹ̀. Nígbà tí o bá bẹ̀rù Ọlọ́run, o fẹ́ràn òfin rẹ̀, wàá sì ṣe wọ́n. Olùfẹ́, o kò nílò láti bẹ̀rù ẹnikẹ́ni tàbí ohunkóhun. Ọlọ́run nìkan ni ẹni tí ó yẹ kí o bẹ̀rù. Gbẹ́kẹ̀lé yóò sì gbà ọ́ lọ́wọ́ gbogbo ẹ̀rù rẹ. Gbé gbogbo àfojúsùn rẹ lé Ọlọ́run o. Ní inú dídùn nínú ọ̀rọ̀ rẹ̀, pa òfin rẹ̀ mọ́. Òun yóò sì pa ọ́ mọ́ ní àlàáfíà pípé ní gbogbo ọjọ́ ayé rẹ. Ìwé Àìsáyà orí 26 ẹsẹ̀ 3. Kókó ọ̀rọ̀: ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run o. Òun yóò sì gbà ọ́ lọ́wọ́ gbogbo ẹ̀rù. Ẹ̀já sọ pé bàbá mi, Ọlọ́run alágbára, ìwọ tí ó ti san ìdíyelé, gbà mí lọ́wọ́ gbogbo ohun tí ó ń jẹ́ ẹ̀rùkẹ́rù tí ó lè máa bà mí. Olúwa gbà mí kí o fún mi ní ẹ̀mí tí ó yè kooro àti ẹ̀mí ìgboyà. Bẹ́ẹ̀ ni yóò sì rí ní orúkọ Jésù. Àmín. Olúwabùkọ́lá Ayápé ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kan lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.